ǹjẹ́ ẹ ti gbọ́ pé kíni ohun tó ṣẹlẹ̀ sí Priscilla Ojo bákan náà ìdí tí ìyá ọkọ rẹ̀ kò fi yọjú níbi ìgbéyàwó wọn o. èmi lọ̀gá pátápátá fún gbogbo àwọn onífújì Wàsíù Àyìndé ló fi léde bẹ́ẹ̀. ẹ wá nǹkan fìdílé tàbí kẹ́ fìdílé nǹkan kẹ́ gbọ́ àlàyé ọ̀rọ̀ náà lẹ́kùnrẹ́rẹ́. ọmọ gbajúgbajà òṣèrébìnrin ilẹ̀ wa tó ṣẹ̀ṣẹ̀ ṣe ìgbéyàwó Priscilla Bankala lẹ́yìn tí àwọn ènìyàn ti fi léde pé olóríire ọmọ ni o bákan náà ẹsẹ̀ dáadáa ló ní látàrí bó ti ṣe di aṣojú iléeṣẹ́ itel tí wọ́n sì fi ọ̀pọ̀lọpọ̀ mílíọ̀nù náírà pé pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹ̀bùn. èyí náà ló mú kí ó kọ ọ̀rọ̀ nípa àjọṣepọ̀ ọ̀hún pé ìfẹ́ ẹ̀rín àti ìbáṣepọ̀ láéláé lẹ́yìn tí mo fi ọwọ́ sí ìwé ìgbéyàwó mi tán ni mo tún fọwọ́ sí àjọṣepọ̀ tuntun pẹ̀lú iléeṣẹ́ itel ayọ̀ abara tíntín. bákan náà tẹ́ ò bá gbàgbé kò pẹ́ kò jìnnà tóun àti ọ̀dọ́mọkùnrin náà pàdé tí Juma Jux ọkọ rẹ̀ ṣe orin kan jáde táwọn ènìyàn sì tẹ́wọ́ gbà títí kan àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tó mú kí ọmọkùnrin náà túbọ̀ gbajúmọ̀ sí. nígbà náà ni ó gba àmì ẹ̀yẹ olórin tó dáa jù lórílẹ̀-èdè rẹ̀. èyí ni àwọn ènìyàn rí o tí wọ́n ṣe fi léde pé ẹsẹ̀ ọmọbìnrin náà dáa. bákan náà bí a ti ṣe ń sọ yìí ìlú London ni ìyá ìyàwó náà wà o láti lọ polówó fíìmù rẹ̀ tó ṣẹ̀ṣẹ̀ jáde. ara màmá kò lè ní o bẹ́ẹ̀ màmá sì ti dàgbà láti ṣe wàhálà àti lọ́mọ́gun bàálù. ìdí rẹ̀ nìyí tó fi jẹ́ pé ẹ̀gbọ́n ọkọ ló wá láti bá ṣe ojú màmá níbi ìgbéyàwó náà. ṣùgbọ́n ìṣẹ́jú ni ìyá yìí pè láti ṣàdúrà fún Priscilla àti ọkọ rẹ̀. bákan náà orí ẹ̀rọ ayélujára ni ìyá ìwà tó ti ń wo bí gbogbo ètò náà ṣe ń lọ tí inú rẹ̀ sì dùn. èmi lórí gbogbo àwọn onífújì pátápátá èyí ni ọ̀rọ̀ tó jáde látẹnu gbajúgbajà olórin fújì Wàsíù Àyìndé níbi ìfọ̀rọ̀wérọ̀ kan pẹ̀lú akọ̀ròyìn tó ní iléeṣẹ́ Àgbàlẹ̀tù TV lẹ́yìn tó fi léde pé kí Barrister tó kú ló ti gbé adélé òun lórí o níta gbangba níwájú ọ̀pọ̀ èèyàn tó sì kéde òun gẹ́gẹ́ bí ọba fújì látàrí bó ti ṣe sífìlà rẹ̀ tó sì gbélé òun lórí. ó tẹ̀síwájú ó ní ọjọ́ yẹn ni mo mọ̀ pé Barrister fi ẹ̀tọ́ tó ní ṣe pẹ̀lú fújì lé ọmọkùnrin kan lọ́wọ́ o tí orúkọ rẹ̀ ń jẹ́ Wàsíù Àyìndé. kò tán síbẹ̀ o ó ní lọ́jọ́ náà ni wọ́n kọ orin olórí wáyé olórí wa jọ̀wọ́ ṣùgbọ́n ọ̀pọ̀ àwọn èèyàn ló sọ pé kò rí bẹ́ẹ̀ o àmọ́ ó rí bẹ́ẹ̀ kò rí bẹ́ẹ̀ kí wá ní èrò ti yín gan. ẹ má gbàgbé láti bá a fi ṣọwọ́ sí abala rí sí ìyẹn comment section kẹbà láìkẹsì bá a ṣe kẹfì ṣọwọ́ sáwọn olólùfẹ́ yín ìjákèjádò Nàìjíríà ṣókí báyìí òun náà lọ bẹ oge tó rà ní mọ̀ rí jù báyìí lọ ẹ ṣé fún wò àti gbígbọ́ tí ẹ̀ ń gbọ́ wa ìkànnì Dígí Naija TV àwa ni tí ní tòótọ́ a ó tún mọ bá yín pàdé lọ́jọ́ mi ọjọ́ rẹ̀ tọ́lọ́wọ́n ọba mi tó bá ṣe bẹ́ẹ̀ tó fa bíbọ̀ rẹ̀ sẹ́yìn àwa láwọn wá ẹ̀yin náà láwọn bá ìkànnì Dígí Naija TV àwa ni tí ní tòótọ́ àǹdágbére báyìí fún yín pé ó dàbọ̀.